Ẹ káàsán gbogbo ará ilé, ẹ káàsán gbogbo èèyàn olólùfẹ́ Koikimedia. Tí a bá kí dé ilé olórí ilé la kọ́kọ́ máa ń kí. Mo kí ọ̀gá mi Mr. OLAYOMI KOIKI, ní jábọ̀ ọ̀gá mi, ẹni ńlá ẹni tó ń fẹ́ òmìnira fún ìran ọmọ Yorùbá, ìran ọmọ aládé, ọ̀gá dáadáa tí ò ń ṣe àwọn ọ̀gá rádaràda, àwọn ọ̀gá tó jókòó sínú orílẹ̀-èdè location 419 tó fi wá ń ṣe òṣèlú, tó fi ọmọ Yorùbá tó fi ń ṣe òṣèlú. Mo kí yín sà ọ̀gá mi Mr. OLAYOMI KOIKI, ẹ̀ ní jábọ́ gbogbo bẹ́ ṣe ń lọ tẹ́ ṣe ń bọ̀. Elédùmarè a máa bá mi dó tì yín, àwọn alálẹ̀, nítorí pé mo mọ̀ pé òótọ́ lẹ gbé dání, àwọn alálẹ̀ a bá mi dó tì yín. Bẹ́ẹ̀ náà ni gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo àgbáláyé tí ń fẹ́ òmìnira fún Yorùbá, ẹ ní jábọ́, ẹ ní wálẹ̀. Gbogbo yín bẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa pín nítorí pé a gbọ́dọ̀ béèrè ìbéèrè lọ́wọ́ àwọn ọba, a gbọ́dọ̀ béèrè ìbéèrè lọ́wọ́ bàbá ààrẹ Bọ́lá Ahmed tinubu. Kí ló dé tí bàbá ìfẹ́ tà wá? Kí ló dé tí àwọn ọba kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá, àwọn ọba, nítorí pé àwọn ọba tó pọ̀ jùlọ ló tako òmìnira fún ọmọ Yorùbá, ẹjá béèrè lọ́wọ́ wọn, ẹjá bí wọn, a gbọ́dọ̀ béèrè lọ́wọ́ wọn, a gbọ́dọ̀ béèrè kí ló dé tí wọ́n fẹ́ ta ìran ọmọ Yorùbá, tí wọ́n fẹ́ ta àwọn ìran ọmọ aládé. Mo kí bàbá mi Professor Banji Akíntóyè, bàbá dáadáa, bàbá tó fi arúgbó ara, kódà mo fẹ́ lè sọ pé àti ọ̀dọ́ ni bàbá ti ń jà fún Yorùbá, tí bàbá ò dẹ̀ tí ì dákẹ́, tí bàbá sì ń tẹ̀síwájú láti máa jà fún ìran ọmọ aládé. Láti ayé bàbá Awólọ́wọ̀ ni bàbá ti ń ṣiṣẹ́ pẹ̀lú bàbá Awólọ́wọ̀ tí wọ́n ti ń jọjọ ń jà fún ìran ọmọ aládé. Mo kí yín bàbá, ikú kankan ò ní palẹ̀ àsìkò tí ẹ wà ní bàbá Professor Banji Akíntóyè. Ẹ kúṣẹ́ takuntakun, kókó lára ó tá lé, kókó báyìí lára yín máa lé, ẹ ní ṣubú dànù. Àsìkò tí a sì nílò yín, ẹ ní kú mọ́ wa lára sẹ́, àní ẹ ní kú mọ́ wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ kan àwọn ọba tán fẹ́ lọ tà wá lé ọ̀la. Awásì ló kùn sí, kò pé ọjọ́ mọ́ tó kù, ọ̀la ni wọ́n fẹ́ lọ ta ìran ọmọ Yorùbá. A dẹ̀ gbọ́dọ̀ gbà fún wọn, a gbọ́dọ̀ máa ké pé tí ẹ bá gbìyànjú ẹ táwọn ọba tó fẹ́ lọ tà wá lé ọ̀la tó bá gbìyànjú ẹ wàhálà ti wà o. Ẹ má jẹ́ kán ṣe o. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mídíà, ẹ bá wa jáde, ẹ bẹ̀rẹ̀ sí ní máa pariwo, gbogbo mídíà àjìjàgbara tí a gbé kalẹ̀ fún Yorùbá nation. Ẹ bá wa jáde, ẹ má jẹ́ kán tà wá, ẹ jẹ́ ká ké lé wọn lórí, ẹ má jẹ́ ká bú wọn, ṣùgbọ́n ẹ jẹ́ ká pariwo mọ́ wọn. Ẹ má jẹ́ kán wọn bá lọ tiwọ́ bọ, kán padà tún lọ tà wá lẹ́lẹ́kejì, oko ẹrú ẹlẹ́kejì. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ẹ bá wa share program kó lọ kàn wọ́n lára. Bẹ́ẹ̀ ni mo wá sí ọ̀dọ̀ bàbá mi olóyè májàsọ́lá Ìgbòho ṣá. Ìgbòho bàbá ẹ kú iṣẹ́, ẹ kú ìfọmọ ènìyàn ṣe, ẹ kú iṣẹ́. Mo wo fídíò yín kan lánàá tẹ́ ti bínú sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni akọni ṣe máa ń ṣe. Àwọn tí ò yé, àwọn kan ń sọ pé bóyá bàbá wa ti lọ gbowó ni, bóyá ò ní bàbá ò ṣe fẹ́. Bàbá dúró láti ọjọ́ tí bàbá ti jáde síta, tí bàbá fi ọmọ tán bí sínú ara wọn tí wọ́n fi búra. Ọjọ́ yẹn àti ọjọ́ méjì kan ni mo ti bìlífù nínú bàbá yẹn jù lọ́jọ́ ayé mi, nítorí pé àjọ mu, mi ì ní gbàgbé lílé wọn. Bẹ́ẹ̀ ni mo mọ nǹkan tó wà lẹ́rìn mi àti bàbá tí mi ì dẹ̀ lè never dá bàbá láyé lọ́run. Mo dẹ̀ mọ̀ pé Ìgbòho òòṣà ò lè dá ọmọ Yorùbá. Ìgbòho òòṣà ò lè dá ọmọ Yorùbá sẹ́, ẹ jẹ́ ká kó lórí ẹ̀. Ìgbòho ọkùnrin takuntakun. Ẹ jẹ́ ká máa bẹ́tò lọ bàbá. Mo kí yín ní Germany bẹ́ẹ̀, mo kí yín bàbá. Ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú ìfọmọ ènìyàn ṣe.
lákọ̀ọ́kọ́ náà ẹja bẹ̀rẹ̀ pẹ̀lú orin national anthem Yorùbá. ẹ jọ̀ọ́ ń bọ̀ náà ẹ jẹ́ ká wo ká tó bẹ̀rẹ̀ sí ní play ká tó bẹ̀rẹ̀ sí ní kọ. ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi, ẹ jọ̀ọ́. ẹ jọ̀ọ́ ẹ bá wa share bẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ jọ̀ọ́. àwọn ọba gbọ́dọ̀ gbọ́ ètò wa, wọ́n gbọ́dọ̀ gbọ́ pé wọn ò gbọ́dọ̀ lọ tà wá, ẹ jọ̀ọ́. ẹ bá wa pín tá a bá ní à ń fẹ́ òmìnira. Láti bẹ̀rù àbọ̀mọ́, èèyàn ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká yọ̀lá. Nǹkan àtòmìnira, ìtọ́jẹ́ ká máa gbé ká. Tẹ̀síwájú, ọkọ̀ ire, àtúntò dára. Ọmọ ògbà ìdè, bọ́ sí fífò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ Koikimedia. Mo mọ̀ pé kì í ṣe ìfẹ́ Koiki lẹ ní, bí ó ṣe pé ìfẹ́ ìran yín kó má bàa bọ́, kí ìran yín lè bọ́ kó lóko ẹrú, kí ìran yín má bàa lọ ṣẹrú, kó má tún lọ ṣẹrú lẹ́lẹ́ẹ̀kejì. Mo mọ̀ pé òun lẹ ní tí ẹ fi ń fi àsìkò yín kalẹ̀ tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ ètò wa ní ìgbàkúgbà. Bó jẹ́ ọ̀sán la pè yín ni ẹ wọlé ẹ gbọ́ ètò wa. Bó jẹ́ òru la pè yín ni ẹ darapọ̀ mọ́ wa, ẹ gbọ́ ètò wa. Gbogbo ohun tó fà á náà ni pé ìfẹ́ ìran Yorùbá lẹ ní, kò ń ṣe ìfẹ́ Koikimedia. Koikimedia kọ́ lẹ̀ dẹ̀ ń ṣe fún ìran ọmọ Yorùbá, lẹ̀ ń ṣe fún ọjọ́ ọ̀la ọmọ wa. Ní gbogbo ohun tá à ń ṣe yìí, ọjọ́ ọ̀la àwọn ọmọ wa là ń ṣe fún. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan sì, mo ti bímọ 3. Kí ló ṣẹ̀tún dá mi dúró láti pé kí n béèrè fún ẹ̀tọ́ àwọn ọmọ yẹn lọ́jọ́ ọ̀la. Bóyá tó bá tẹ̀ wá di ọ̀la, ó ṣe kẹ́rẹ́ ọlọ́ta mi lọ, àwọn ọmọ tí mo bí, tó bá jẹ́ pé òmìnira tó ti tẹ̀ wá lọ́wọ́ by then, wọ́n á wà nínú ìgbádùn, wọ́n á máa gbádùn, wọ́n á máa jayé wọn. Wọ́n á ní ẹ̀tọ́ sí gbogbo nǹkan tó bá yẹ kán nẹ̀tọ́ sí, bí ẹ̀yin tí ẹ wà ní diaspora bí ẹ ṣe nẹ̀tọ́. tó yẹ pé in fact bí ó ṣe jẹ́ pé ìlú ara yín gan lẹ wà, ó sì tún convenient fún yín ju ìgbà tí ẹ wà lé ìlú ara yín tí a pè ní orílẹ̀-èdè location fún wọn tó fi ipá tó fi so papọ̀ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Níbo la wá ń lọ lé nìyẹn pé a nílò láti béèrè lọ́wọ́ bàbá rẹ̀ Bọ́lá Ahmed Tinubu, nítorí pé ní ọdún bíi mélòó kan sẹ́yìn tí mi lè rántí ọdún náà, a rí wípé bàbá rẹ̀ Bọ́lá Ahmed Tinubu wọ́n jẹ́ èèyàn kan tó yẹ pé nígbà yẹn wọ́n ń jà pé there is no one Nigeria, kò sí nǹkan tó ń jẹ́ one Nigeria, there is nothing like that. Tí bàbá agitate nígbà yẹn, gbogbo wa la ń rí fídíò yẹn. So listen, tí bàbá wa rákúrú tán ti rí bọ òṣèlú, tán jà fitafita, tán wá lọ gba ipò ààrẹ. Ìbéèrè tí èmi wá ń béèrè ni pé
kí ló dé tí bàbá kò lè lo ipò yẹn, kò lè lo agbára tó wà lọ́wọ́ wọn sìn, tí bàbá ò lè fi jà fún Yorùbá kó gba orílẹ̀-èdè fún wa? Kí ló dé? Ìbéèrè yẹn ó yé èmi tìka lára mi bí mi ṣe lè bí bàbá ò ṣe lè ṣe, ó yé mi. A mọ̀ pé kò sí nínú wọn, because ní ọdún mélòó kan sẹ́yìn a ti rán wọn kan nínú struggle tó sọ wípé àfi tí a bá lọ darapọ̀ mọ́ òṣèlú, ká ní èèyàn lókè, tá a bá ti ní èèyàn lókè á rọrùn fún wa. Kò sí bí a ṣe lè lọ darapọ̀ mọ́ òṣèlú Nàìjíríà tó lè work, kò possible. A ti sọ fún wọn kan, wọn ò gbọ́n gbà yẹn, a sọ fún wọn kò possible. Òṣèlú á máa ṣe tiẹ̀ ni, ajìjàgbara á máa ṣe titi ẹ̀, ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Ohun tí à ń sọ yẹn kò jọra wọn, kò sí ibì kankan tí ajìjàgbara tó ti jọ olóṣèlú, ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Bí a ṣe pín ó yàtọ̀ síra wọn. Ẹ jẹ́ ká máa ja ìjàgbara wa, ká fi olóṣèlú kalẹ̀, even a tún máa fógun mọ́ wọn, but a lè máa sọ wípé ẹni tó ti ń ṣe òṣèlú nísìnyí báyìí, bàbá ti wá gbà ń sìn, ó ti wá já gbogbo wa lójú wípé bàbá ò lè gba nǹkan kan fún wa, because still náà You have received a payment via OPay account. àwọn kan ṣì ń pariwo ń sìn yí pé bàbá ó ṣì ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ni. Iṣẹ́ wo ni bàbá lè máa ṣe lábẹ́lẹ̀ tí wọ́n fi fẹ́ lọ tiwọ́ sí another amalgamation mi? Bí a ṣe ń gbọ́n sìn like bí 50 years mi ni à ń gbọ́ pé wọ́n fẹ́ lọ tiwọ́ sí ń sìn. Kí ló dé? Ìgbépapọ̀ wa kò dẹ̀ dán mọ́rán gẹ́gẹ́ bí àwọn òyìnbó amúnisìn bìrìtìkó lọ́lùgàd bí wọ́n ṣe kó wa sí yọ́yọ́, tí wọ́n sọ wípé after 100 years a lè pín, a lè máa lọ ńlọ tiwa. Kí ló wá ṣẹlẹ̀? Kí ló ṣubú lu ìran ọmọ aládé? Ìran ọmọ aládé tó yẹ kó wà nínú ìgbádùn, torí pé àwọn ọba kan ti wà nínú ìgbádùn. Àwa gbọ́ pé the same àwọn ọba yẹn ló tún fẹ́ gbéra ń sìn, tán tún fẹ́ lọ tiwọ́ bọ another amalgamation mi wípé ká tún padà sínú orílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ẹ rántí wípé ọmọ Bọ́lá Ahmed Tinubu ó lò kó pẹ́ jù ní wípé kó lo 8 years. Tó bá lo 8 years tí ìjọba padà sí apá òkè ọya lọ́hùn, wàhálà ti ṣẹlẹ̀ o. Ìdí nìyẹn tí a fi máa pariwo ń sìn. Wọ́n máa gbọ́dọ̀ tiwọ́ sí ohun tí ẹni wọ́n fẹ́ lọ tiwọ́ sí lọ́la yẹn, wọ́n máa gbọ́dọ̀ tiwọ́ sí, wọ́n máa gbọ́dọ̀ lọ ṣe. Ẹ̀yin èèyàn mi, ìwọ tó bá jẹ́ mídíà àjìjàgbara, tètè jáde sí táǹsì kó tètè lọ máa pariwo. Wọn ò gbọ́dọ̀ ṣe o, wọn ò gbọ́dọ̀ ṣe. Ìdí nìyẹn tá fi ń sọ fún yín, ọba tó bá ṣe àwa ò ní ṣe ìpè fún yín o, ṣùgbọ́n àwọn alálẹ̀ wọ́n á la àyà yín. Bẹ́ẹ̀ ni, àwọn alálẹ̀ wọ́n á ta ẹ̀jẹ̀ yín sílẹ̀. Gbogbo ẹnu la lè fi sọ yẹn, wọ́n á ní ṣe ìpè fún yín. Àdàbí tó bá jẹ́ wípé kì í ṣe ẹ̀tọ́ wa kọ́ ni à ń béèrè. Àdàbí tó bá jẹ́ pé ọmọ Yorùbá ò ní ẹ̀tọ́ sí orílẹ̀-èdè. Àfi tó bá jẹ́ pé àdàbí tó bá jẹ́ pé nígbà tí Elédùmarè dá ilẹ̀ Yorùbá tó dá àwọn other Africa country tó kù. Àdàbí tó bá jẹ́ pé Ọlọ́run bá sọ wípé ìkan ni wá, ni Ògún òfin ni máa la àyàwó ọba tó bá lọ tiwọ́ sí amalgamation mi. Ẹ̀yin bàbá, ẹ̀yin kábíyèsí wa, mo wólẹ̀ forí adé. Ẹ jọ̀ọ́, ó kù hours ló kù sí tí ẹ fi lọ síbi meeting tẹ́ ń lọ. Ẹ bá wa reject amalgamation tí ẹ fẹ́ lọ tiwọ́ ọwọ́ sí. Ẹ bá wa reject ẹ̀. Ẹ ro ti ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pé kò wá ń ṣe tálíkà, kò ń ṣe mẹ̀kúnnù nìkan ni ó ń ṣẹlẹ̀ sí. Nítorí pé tí ẹ bá wo ohun tí ó ṣẹlẹ̀ sí kọ́lọ́hún fọ̀hún kẹ́ kí lorúkọ ẹ̀
Major kí lórúkọ ẹ̀ Lágbájá tí ó ṣẹ̀ dolóògbé tí wọ́n ṣẹ̀ kéde ìṣípòdà ẹ̀ tẹ́ bá rántí nǹkan tó ṣẹlẹ̀ sí bí bàbá yẹn ṣe dé orí ipò tó wà yẹn ẹ rí wípé nígbà kan sẹ́yìn Nàìjíríà mi kan ti bá mi sọ̀rọ̀ yẹn wípé ipò yẹn kì í ṣe òun kọ́ ló tọ́ sí ṣùgbọ́n torí iṣẹ́ takuntakun tí ó ṣe láti lè kojú Boko Haram wọ́n fi gbé ni bàbá Bọ́lá Ahmed Tinubu fi lò fún póòsì yẹn ṣé ó ti wá hàn sí wa lójú ń sìn pé ọmọ tó bá sọ wípé òun fẹ́ gbógun tako Boko Haram wàhálà ló fẹ́ gbógun tí òun fúnra ẹ̀ ó fẹ́ para ẹ̀ dànù ni so irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ kí ló dé tí a lè sọ wípé ká yẹ̀bá fún irú orílẹ̀-èdè bẹ́ẹ̀ ká ní àṣemọ́ kí ló dé tí ẹ̀jẹ̀ ká sowọ́ papọ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin kábíyèsí ẹ̀rù nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Lágbájá yìí Lágbájá ọjọ́ wo how many years ló ṣì gò nínú chief of army staff Nigerian sí wọ́n ti pàdánù bí wọ́n ṣe máa ń pa ọmọ Yorùbá tó bá ti ń gbó wọn lẹ́nu ẹ ti rántí pé bí wọ́n ṣe máa ń pa nìyẹn ẹ jẹ́ ká rántí ti bàbá tí wọ́n fi lẹ́tà bọ̀bù pa yìí ẹ jẹ́ ká fi títí ẹ̀ ká fi ṣe àríkọ́gbọ́n torí pé ó rí àṣírí kan ó ní èèyàn kan tí wọ́n ní kó lọ ṣẹ̀wọ̀n bọ̀ ńgbà tí bàbá wa lọ sí ìlú òyìnbó bàbá rí ẹni tó ti sọ pé kán lọ yẹgi fún kán lọ pa bàbá rí wọ́n dẹ̀ ti mọ bàbá yẹn bàbá Delegiwa tí wọ́n ní wọ́n fi lẹ́tà bọ̀n pa ṣé ẹ mọ̀ pé àṣírí tó wà lọ́wọ́ tó rí àṣírí yẹn dẹ̀ ní òun ò ní rí kó dákẹ́ hájà fún ni ìdí nìyẹn tí wọ́n fi pa bàbá dànù ẹ wá wo láti ìgbà yẹn gbogbo àwọn ọmọ Yorùbá tó bá ti ń dìde láti pé kan fight against Nigeria ẹ rí i pé pípa náà máa ń pa wọ́n bó tiẹ̀ sì jẹ́ pé wọ́n gbé ìgbésẹ̀ náà láti pa olóyè májàsọ́lá Ìgbòho òòṣà owó baba dami ṣùgbọ́n Ọlọ́run ọba ó ti sọ pé àfi ikú òun nìkan ló lè pa kò sí ẹ̀dá alààyè ọ́n adúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá adúpẹ́ lọ́wọ́ ìyá tó bí olóyè Ìgbòho òòṣà adúpẹ́ lọ́wọ́ ìyá tó bí sáyé nítorí pé ìyá tó bá lè wo ṣùṣùṣùṣù ni pé ọmọ mi mo gbọ́dọ̀ fẹ̀mí rẹ̀ mí mo gbọ́dọ̀ fi ẹ̀mí mi kalẹ̀ fún ọmọ mi ó yẹ kí kémi gan irú ìyá bẹ́ẹ̀ ó yẹ ká lè máa gbé kúdòsì fún ìyá tó lè fi ẹ̀mí kalẹ̀ fún ọmọ ẹ̀ pé ọmọ mi nǹkan kan gbọ́dọ̀ ṣe ẹsẹ̀ mo gbà kí n fi ẹ̀mí mi kalẹ̀ bàbá olóyè ní ìyá ní ọmọ kí la lè ṣe fún ìjọba Nàìjíríà ìyá ní àfi tá bá lọ bẹ Ọlọ́run tí wọ́n ìyá dẹ̀ lọ ìyá ṣe bí akin ìyá lọ bẹ Ọlọ́run tí wọ́n mo dẹ̀ mọ̀ pé ikú ìyá yẹn kò ní já sásán a gbọ́dọ̀ gba Yorùbá ẹsẹ̀ ikú ìyá Ìgbòho òòṣà ikú ẹ̀ gbọ́dọ̀ já sásán a gbọ́dọ̀ gba Yorùbá nation tá à ń pariwo yẹn a gbọ́dọ̀ gba nítorí pé tá a bá gbà ojú ìtì ló jẹ́ fún wa a gbọ́dọ̀ gbà nítorí pé ìyá yẹn fi ẹ̀mí ẹ̀ kalẹ̀ nítorí wa ni ṣùgbọ́n àwọn kan wọn mọ mínì ẹ̀ wọn mọ kan tó ṣẹlẹ̀ lẹ́ẹ̀rín yẹn ìyá yẹn fi ẹ̀mí ẹ̀ kalẹ̀ ni ó fi ẹ̀mí ẹ̀ kalẹ̀ nítorí ti Yorùbá ṣùgbọ́n kò yé àwọn kan ṣùgbọ́n mo gbàdúrà á tó yé yín ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè ẹ bá wa sọ fún àwọn ọba yín áwàsì lókun sì kò pé ọjọ́ mọ́ ọ̀la ni wọ́n fẹ́ lọ ṣe mítìn yẹn tí mítìn yẹn ò gbọ́dọ̀ sọ sídìí o ẹ gbọ́dọ̀ ṣe mítìn yẹn kó sọ sídìí o ìròyìn yàjò ni ó ṣẹlẹ̀ ní bíi wákàtí bíi mélòó kan sẹ́yìn sìn kí ni ìròyìn yẹn sọ ni pé
ìròyìn yẹn ń fi ń yé wa pé iléeṣẹ́ ààrẹ wọ́n ti gba àwọn ọmọ Fúlàní tí wọ́n ń ṣe ẹ fi òpin sí ìjọba tí ò dáa wípé wọ́n ti gbà wọ́n lálejò níléeṣẹ́ ààrẹ lọ́wọ́lọ́wọ́. Ìròyìn yẹn fi ń yé wa pé wọ́n ti gbà wọ́n lé àlejò níléeṣẹ́ ààrẹ. Ibo ni mo wá ń lọ bẹ̀ ni pé ṣé inú orílẹ̀-èdè tí a pè ní ẹyọ kan tí a pè ní wọ́n Nàìjíríà tó yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Lóòótọ́ lódodo gbogbo wa la takò wípé bí wọ́n ṣe àfihàn àwọn ọmọ yẹn nínú ilé ẹjọ́ ipò kò jẹ́ káàtó, because tó bá jẹ́ pé advanced country ni ó ní bó ṣe yẹ kán ṣe àwọn ọmọ yẹn. Tó bá jẹ́ ìlú tó ní ètò fún ará ìlú ó ní bí ó ṣe yẹ kán ṣe wọ́n, kò yẹ kán kún wọn lọ sílé ẹjọ́. Ṣùgbọ́n ṣé ìbéèrè tí mo ń béèrè lọ́wọ́ yín ni pé ṣé ọmọ Yorùbá lè ṣe nǹkan tí àwọn ọmọ yẹn ṣe kó ṣe gbé? Ṣé ọmọ Yorùbá lè ṣe nǹkan tí ó ṣe yẹn tí àwọn ọmọ yẹn ṣe? Kán máa jó iléeṣẹ́ ìjọba, kán máa jó igbá, kán máa jó àwò. Ṣé ọmọ Yorùbá tí ó ṣe EndSARS ṣé wọ́n ti ṣe tó bẹ́ẹ̀ nígbà tí ìjọba rán tán dẹ Nàìjíríà mì sí wọn? Ṣé ọmọ Yorùbá ti ṣe tó yẹn nígbà yẹn kí wọ́n tó dẹ Nàìjíríà mì sí wọn? Ìbéèrè mi nìyẹn. Ẹ wá wò ó sìn, ibi tí mò ń lọ lélẹ̀, kó tó da ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má jẹ́ kó yà yín lẹ́nu tí wọ́n bá kó aṣọ yúnífọ́ọ̀mù àmì tó bá kó o sí àwọn ọmọ yẹn lọ́rùn pé wọ́n ti fún wọn níṣẹ́. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Yes, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu rárá. In the next 3 to 4 hours wọ́n lè sọ pé wọ́n ti kó aṣọ fún àwọn ọmọ yẹn. Wọ́n wà nílé iṣẹ́ ààrẹ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ ọmọ tó ń ṣe ẹ fi òpin sí ìjọba tí ò dá yẹn. Ẹ wò wọ́n, ṣe ti rí wọn sìn? Ṣe ti rí wọn? Ṣe ti rí wọn? 4 hours ago wọ́n ti dé iléeṣẹ́ ààrẹ. Ṣe ti ń wò wọ́n? Ọmọ Yorùbá wo ló lè ṣe lè tí á dẹ̀ jẹ́ lọ bí ilé? Ṣe ti rí pé Fúlàní ló ní Nàìjíríà? Ẹ kàn ń pariwo ní pé bàbá yín ń ṣe ààrẹ. Bàbá yín tó ń ṣe ààrẹ kọ́ ló ní Nàìjíríà o. Nigeria belong to Fulanis. Ẹ rí, kí ni olóyè sì ṣe tí Buhari nìkan lọ pa? Kí ni olóyè ṣe? Ṣe ti rí nsìn? Ṣe rí wọn? Ṣe rí wọn? Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. The next few hours wọ́n lè nìkan lọ kó aṣọ sí wọn lọ́rùn, because àti rí wọn, àti rí, kì í ṣe èní ló ti ń ṣẹlẹ̀. A rí àwọn Boko Haram tí wọ́n sọ pé wọ́n repent, tí wọ́n kó aṣọ yúnífọ́ọ̀mù àmì sí lọ́rùn, wọ́n tún rán wọn lọ ìlú òyìnbó pé kó tún lọ gba training. Ṣé ìlú wa nìyẹn? Ṣé wọ́n Nàìjíríà nìyẹn? Ẹ̀yà kan ni ìjọba ń fi ọwọ́ ń pampa. Ṣé ìlú nìyẹn? Ṣé ìlú nìyẹn? Ọmọ tó jó property ìjọba tó bẹ̀ sí ní, because bí tẹ bá wo nǹkan tó ti ń ṣe nígbà yẹn, àsíá Russia wọ́n ti gbé wọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà yẹn o. Ìbéèrè tí èmi wá ń béèrè ni pé ọmọ Yorùbá wo ló lè ṣerú ẹ̀ tí wọ́n á tún máa sọ pé kán gbé lọ kó wá sí iléeṣẹ́ ààrẹ láfítà ìgbà tán gba béèlì tí wọ́n gbà, nǹkan tí ilé ẹjọ́ ní kán lọ mú wá wọn ò gbà mọ́ o. Ìbẹ̀lẹ̀ ti máa mọ̀ pé Fúlàní ló ní Nàìjíríà. Nàìjíríà ò bìlọ́ǹgì fún ìran ọmọ aládé. Nísìnyí ìwọ tó bá wà ní ìlú òyìnbó tó ní fámílì tó jẹ́ ọba, ẹ tètè máa bá wọn máa pè wọ́n. Wọn ò gbọ́dọ̀ lọ, tó bá lọ fún mítì yẹn kán reject nǹkan tíjọba bá gbé wá fún wọn. Tó bá ti jẹ́ pé
kọ́ ti wọ́ sí another amalgamation ni ẹ reject ẹ ní ẹ fẹ́ ní ẹ ṣe ẹ bẹ̀rẹ̀ sí ní máa pe àwọn ọba yín ẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́ níyàn tó jẹ́ ọba tó wà Nàìjíríà tẹ́ ní access láti bá sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní máa pè wọ́n láti alẹ́ lọ hours ló kù o ìran ọmọ Yorùbá ò máa gbọ́dọ̀ tó lọ sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì wotowoto ní o wotowoto tá a bá gbìyànjú ẹ̀ wotowoto ní o a máa jẹ́ wotowoto pọ́ńtò ìyà eléyìí tí a sì ń rí kékeré sì ni o lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó ń bọ̀ kékeré ni lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó ń bọ̀ a lè máa sọ́ọ̀sì ó lè má yí àwọn èèyàn wá ó lè má tí ì yí àwọn èèyàn wá tí à ń pariwo fún nísìn nítorí pé àwọn kan amukun mẹ́kọ̀ọ́ ni wọ́n dìndìnrìn ni wọ́n ti ra iyì wọn àti kò yé wọn mọ́ ẹja pariwo mọ́ àwọn ọba Ọọ̀ni Ọ̀jájá kábíyèsí mo tẹríba fún yín o mi ò tó yájú sí yín o kábíyèsí ẹ má má gbà bọ̀dè fún ìran ọmọ aládé ẹ má má gbà bọ̀dè fún ìran ọmọ aládé a máa ń bẹ̀ yín báyìí a máa ń bẹ̀ yín Aláàfin of Ọ̀yọ́ òkè ṣé wọ́n tẹ̀ ti jẹ́ Aláàfin ẹ̀já kúrò lórí yẹn ẹni tó bá máa rẹpísẹ́ǹtì àwọn ọba yẹn ẹ má má gbà bọ̀dè ẹ má gbà bọ̀dè fún ìran ọmọ Yorùbá Olúbàdàn Aláké àwọn ọba Èkó ń tiwọn àwa ò tiẹ̀ lè máa bá wọn sọ̀rọ̀ because bí ẹ bá wọn sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ìfẹ́ inú jàgàbá àwọn ni wọ́n á ṣe ṣùgbọ́n ẹ̀yin ọba tí ẹ jẹ́ ọba ilẹ̀ Yorùbá tí o bá mọ̀ pé o sì fẹ́ dúró ní palace tí o wá kí bandit wọlé lọ́sàn gangan kan wá gé ẹ lórí lọ ti adé tako ohun tí ẹ fẹ́ ṣe yìí o ẹ tètè máa tako o ẹ tètè máa tako à ń pariwo à ń ké tọ̀tàn o ẹ tètè máa tako o àjọ ní the same equal right o right tí Sultan Sokoto tó ní òun kọ́ ni àwọn ọba ilẹ̀ Yorùbá ní o òun kọ́ ni àwọn ọba ilẹ̀ Yorùbá ní o à ń sọ ń sìn ẹ bá wa ṣí ètò yìí ẹ jẹ́ kó lọ kàn wọ́n lára ẹ jẹ́ kó lọ kàn wọ́n ọba lára nítorí pé ó rẹ̀ pé bóyá kò yé ọmọ Yorùbá ni bóyá kò ní ìmọ̀ bí a ṣe lè sọ tá a yé wa ṣé ẹ mọ̀ mini amalgamation ni wọ́n ní wọ́n tún fẹ́ ṣe another amalgamation a ní kẹjẹ ká ké fún àwọn ọba pé kán máa lọ ṣe kán máa gbìyànjú ẹ̀ kán reject ẹ̀ kán yarí mọ́ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ pé a fẹ́ another amalgamation òun lẹ wá jókòó sórí ètò ńsìn tẹ́ ẹ̀ ṣe ètò tẹ́ bá ní mídíà tó jẹ́ ìjàgbara ẹ tètè máa pè kó jáde síta báyìí o kó máa pé ọjọ́ kan mọ́ Yorùbá ò gbọ́dọ̀ tó ṣẹrú o ẹrú ilé tó ń bọ̀ yẹn á lé o ẹ tètè máa pè wọ́n ẹ ṣí ètò èkó lọ bá wọn ẹ ṣí ẹ ọdẹ́ni ọmọ Yorùbá tẹ́ bá ti rí tó ń ṣe ètò báyìí nípa ẹ̀ tó bá ti jẹ́ àwọn tó ń sọ̀sọ̀kúsọ because mo mọ̀ pé tó bá jẹ́ pé àwọn tó ń sọ̀sọ̀kúsọ tó ń bóyá àwọn tó ń sọ pé wọ́n ń wá ọkọ orílà tó ń wá girlfriend orílà mo mọ̀ pé ẹ ti ṣí ètò yìí èrò tá ti wà ń bí àti lé 1000 ṣùgbọ́n ilé tá à ń sọ yìí kò ní mínì sí wa ń gbà mí ṣùgbọ́n mo dúpẹ́ mo mọ̀ lórí o ẹ̀yin tí ẹ wà pẹ̀lú wa tí ẹ já wa nítàn mọ́ mo mọ̀ pé àsìkò tí iṣu Yorùbá tí a gbé kaná tó bá jiná wọn ò ní fi ẹ̀yin àti àwọn èso yín wọn ò ní fi yín ṣe àwátì tó pé ẹ̀ ń dúró tì wá ní gbogbo ìgbà
gba ní kẹ́ bá wa pín ẹ̀yin bá wa pín ẹ ṣé gan ni ẹ bẹ̀rẹ̀ sí ní máa ké pe àwọn ọba tí ẹ bá nílé ó jẹ́ ìjòyè lẹ mọ̀ nílé ẹ̀yin tẹ́ wà nílẹ̀ Yorùbá náà tẹ́ wà lórí ètò pẹ̀lú wa ó jẹ́ ìjòyè lẹ mọ̀ nílé ẹ bá wa pè wọ́n ẹ bẹ̀rẹ̀ sí ní máa bá wa pè wọ́n láti àsìkò yìí lọ ẹ bẹ̀rẹ̀ sí ní máa bá wa pè wọ́n kán má ṣe lọ tiwọ́ sí o kán má ṣe lọ tiwọ́ sí amalgamation tí wọ́n fẹ́ lọ tiwọ́ sí ẹ gbọ́dọ̀ gbìyànjú ẹ o ẹ gbọ́dọ̀ gbìyànjú ẹ o ẹ gbọ́dọ̀ gbìyànjú ẹ wọn ò gbọ́dọ̀ tà wá o wọn ò gbọ́dọ̀ tà wá o wọn ò gbọ́dọ̀ tà wá o a máa ń ké tọ̀tàn ẹ bá wa pe ìjòyè tẹ́ mọ̀ ẹ pe ọba tí ẹ bá mọ̀ ìjòyè tẹ́ bá ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ ọba tí ẹ bá ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ eléyìí tí ẹ bá ní àǹfààní láti rí ojúkorojú ẹ lọ bá wọn lé alẹ́ ìní bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní máa kọ́ńtàtì wọn ẹ lọ bá wọn ẹ bẹ̀rẹ̀ sí ní máa kélé wọn lórí tí ẹ bá gbìyànjú ẹ nítorí pé ìjòyè ló súnmọ́ ọba ó ṣeéṣe kẹ́ má ní àǹfààní láti lè bá ọba ìlú yín sọ̀rọ̀ ó ṣeéṣe irú èmi ń sìn ó ṣeéṣe ọba ìlú mi ó ṣeéṣe kí n má ní àǹfààní ṣùgbọ́n ẹni tí mo mọ̀ pé ó lè bá sọ̀rọ̀ tí mo mọ̀ pé ó lè bá ọba ìlú mi sọ̀rọ̀ tó tún lè lésì sí èmi ti kọ́ńtàtì ẹ̀ even kẹrẹ ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn tí ìròyìn yẹn ti tẹ̀ mí lọ́wọ́ ni mo ti bẹ̀rẹ̀ sí ń disturb wọn ẹ má má jẹ́ kó ṣẹlẹ̀ ẹ má má jẹ́ kó ṣẹlẹ̀ ẹ má má pariwo fún bàbá lé òfin pé bàbá tó bá ṣe é ṣe tẹ bá wà lára àwọn ọba tó ń lọ ẹ má má gbìyànjú ẹ tẹ bá dẹ̀ sí lé ara wọn tẹ bá dé ìpàdé ọba lístéètì yín ẹ má bá wa pariwo. ẹ ṣé gan ni bàbá mi ìbùkún ni kò sí rọ́ńbẹ́ so ẹ bá wa pariwo sí wọn létí bó jẹ́ pé ìpàdé stéètì yìí ti yín lẹ́dẹ́ ẹ bá wa pariwo lé wọn lórí pé kẹ má ṣe gbogbo nǹkan yẹn mo ti ń sọ láti ìgbà tí ìròyìn ti tẹ̀ mí lọ́wọ́ pé wọ́n fẹ́ lọ ṣe ìpàdé kan wọ́n tún fẹ́ kó wá sí wàhálà amalgamation mi kí lélẹ̀ kí la fẹ́ ṣe mo pe ẹni tí mo mọ̀ tó súnmọ́ ọba tó pé ó ní access sí ọba ìlú mi láti lè bá sọ̀rọ̀ wọ́n nà wọ́n mo pè ẹ máa gbé ìgbésẹ̀ tẹ bá dé ìpàdé ìlú ẹ gbé ìgbésẹ̀ o ẹ gbé ìgbésẹ̀ o ẹ bá kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí ẹ jọ̀ọ́ tó bá ṣe é ṣe tẹ bá wà lára ọba tó ń lọ ẹ má má gbìyànjú ẹ máa rántí orúkọ tí à ń jẹ́ ìran ọmọ aládé wọn ò máa sọ pé ìran ọmọ fúlàní ìran ọmọ aládé mà ni wọ́n máa pé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbàbọ̀dé lẹ́lẹ́kejì o àwọn bàbá tó kó wa sí wàhálà tá a wà yìí àmọ̀gbà tán ṣe o tó bá tó wá máa di ọ̀la tí àwa náà ti kú ta lọ àwọn ìran tó ń bọ̀ náà wọ́n á tún máa sọ wípé ìran báyìí ló kó wọn sí wàhálà ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ o nípa ìtàn burúkú lérí yorùbá mọ́ o ìtàn burúkú tí a pa nílẹ̀ yorùbá ti tó o ẹ̀yin ọba ọ̀ọ́ni ẹ máa jọ ẹ máa gbà wá ẹ gbà wá o ẹ gbà wá o ẹ gbà wá o ẹ gbà wá lákọ̀ọ́kọ́ ná ibi tí wọ́n tiẹ̀ ní wọ́n gbé mítìnì lọ ó yẹ kí ẹ̀yin ọba gan kẹ́tì ẹ̀ kọ́kọ́ ti reject ẹ̀ because àmì ẹ̀ gan ti ń fara hàn wípé ẹ̀yin gan ṣetán láti ṣe ìfẹ́ ìjọba nítorí pé tó bá dé pé àmì yẹn ò tí fara hàn lákọ̀ọ́kọ́ ná ibi tí wọ́n gbé mítìnì yẹn lọ kò ń ṣe orísun yorùbá báwo ni ẹ ṣe sọ pé wọ́n fẹ́ ṣe irú mítìnì yẹn tí wọ́n á gbé kúrò nílé Ifẹ̀ ṣebí àkàkà Ọọ̀ni of Ilé Ifẹ̀ ló yẹ kí wọ́n ti ṣe ṣùgbọ́n nígbà tí a máa gbọ́ wọ́n ní ààfin ṣe Lẹ́gùṣì àbí mímọ̀kan tí wọ́n ní bàbá yẹn jẹ́ wọ́n ní ibẹ̀ ni wọ́n ti fẹ́ ṣe ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ọba ẹ tú èrò inú yín ẹ tú ro ẹ má gbìyànjú ẹ o ẹ má gbìyànjú ẹ o
ẹ má gbìyànjú ẹ o. Lóòótọ́ ìran Yorùbá a kì í ṣe jàgídíjàgan, ṣùgbọ́n ẹ má gbìyànjú ilé tẹ́ fẹ́ lọ ṣe yìí o. Ẹ má gbìyànjú ẹ o, nítorí pé tí ìran Yorùbá tó bá jẹ́ pé a jẹ́ ìran tó ń ṣe jàgídíjàgan ni, express Ìbàdàn expressway lọ́la ilé ọ̀la ibẹ̀ ló yẹ ká lọ dúró síde yìí, ká bẹ̀rẹ̀ sí ni máa dá yín dúró, ṣùgbọ́n àwa ò ní ṣe bẹ́ẹ̀. Tó bá máa ṣẹlẹ̀ ọ̀run yábọ̀ ni mọ́ èmi máa ń sọ̀rọ̀ yẹn, wọ́n á ní ọ̀run yábọ̀, wọ́n á ní kò ní ṣe kíni, kò ní ṣojú ẹnìkan. Ìgbà tí Ìgbòho Òòṣà tó ń ké tọtọ lọ́jọ́ kìíní àná, ṣebí àwọn ọba kan sọ pé ẹnu ẹ̀ ń rùn, ìtàn wo ló mọ̀ pa Yorùbá, ṣebí nǹkan tí ọba mi ń sọ nìyẹn. Lóòótọ́ kìí ṣe gbogbo ọba o, àwọn ọba kan dúró ti má jà lẹ́yìn o, ẹ gbàgbé o, àwọn ọba kan wà, mo mọ ọba báyìí tó yẹ pé ó wà lára ọba tó yẹ kó lọ mítìn ọ̀la yẹn, mo gẹ́rìí ẹ̀, bàbá ò ní lọ. Bí bàbá ṣe ti dàgbà tó, mi ì mọ pọ̀nrín ìjọba tó lè gbé kó lọ mítìn yẹn, bàbá ò ní lọ. Mo mọ bàbá, mo mọ̀ bàbá ò ní lọ. Ó dẹ̀ wà lára àwọn ọba tó máa lọ, tó yẹ kó lọ, ṣùgbọ́n bàbá tí mo mọ̀, ibi tí bàbá yẹn ti dàgbà tó kò ní lọ, nítorí pé ẹni ń fi ọwọ́ sí ohun tí bàbá Akíntóyè tó ń jà fún. Tí bá dé ọ̀dọ̀ bàbá, bàbá ní a ní ọ̀rẹ́ mi bàbá Akíntóyè, ènìyàn dáadáa ní láti ìgbà ayé Awólọ́wọ̀ ló ti ń jà bí ọmọ Yorùbá ṣe máa bọ́ kúrò lóko ẹrú. Bàbá yẹn láìkì bàbá Akíntóyè àti Ìgbòho Òòṣà, ó láìkì àwọn méjì ní pé bàbá ní ká ní pé mo sì nókun ní, ká ní pé mo sì lè gbéra mi tí mo ṣe jọ́mjọ́m ní, because bàbá tí mo sọ ẹ̀ náà 90 years ni bàbá celebrate of recent, 90 years ló celebrate. A ní ká ní pé ìgbà tí mo sì nókun ní, a ní gbogbo ìjà tẹ́ ń jà àjọ máa jà ní, àjọ wà ní war front ní, ló kàn mí pẹ̀lú wọn, mi ràn wọ́n ṣẹ́. Ó wù wọ́n ní àwọn wówó kiri tiwọn, kí ni mo ṣe owó wo ni mo ń wá kiri tèmi, ju pé kí ìran mi ti bọ́ kúrò lóko ẹrú. Irú àwọn bàbá yẹn la nílò láwùjọ, kò ń ṣe irú àwọn ọba kọ́ba tí ẹ fẹ́ lọ ta ìran yín. Kí ló dé, kí la ṣe fún yín náà? À ń béèrè lọ́wọ́ yín, kí lọ́mọ ṣe Yorùbá tí ẹ ṣe fún yín? Ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ yín? Ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ wá rò bóyá a ṣẹ̀ yín, ẹ̀ ń ṣera yín ni. Nítorí pé ìgbà tó máa ṣẹlẹ̀, mẹ̀kúnnù nìkan kọ́ ló ṣẹlẹ̀ sí. Àti ríbi tí Fúlàní ajínigbé tó ti ń dá ọba dúró, a ní bọ́ńlẹ̀ nu mọ́tò ẹ̀ pẹ̀lú ìgbájú ìgbámú. Orí adé tí ọmọ Yorùbá ní kò ń sùn ta tẹ́lẹ̀, ó ti wá di orí àsùnú ìgbẹ́. Ó mà ṣe ò Paul, mọ́ ẹ̀mí àná, ó mà ṣe ò Paul. Ìgbà ẹ mọ́ ẹ̀mí á ní ó mà ṣe ò Paul. A ní ọmọ tán bá ń bá wí tó bá ń warùn kì, a máa ń pariwo fún yín báyìí. Orí adé tí wọ́n ń sun inú ìgbẹ́, a dẹ̀ ní orí adé òun ń sùn ta tẹ́lẹ̀. Nísìnyí báyìí kò tún wá ń ṣe ìta nìkan kọ́ ló ń sùn mọ́, ó tún wá ń sun inú ìgbẹ́. Kí èèwọ̀ ọba kan jí ọba gbé, kan ló máa gbé ọba lọ inú igbó. Ìgbà míì tá a bá máa ṣe, ó lè jẹ́ òkú ọba la máa rí, kò ní báyìí síta mọ́. Ẹ̀wọ̀ ilé tó sì ṣẹlẹ̀ of recent ní Kogi State. Kí ló dé ẹ̀yin tẹ ní ọba sí ilé tí ẹ wà lórí ètò yìí, ẹ bá wa pè wọ́n sí àkíyèsí, wọn ò máa gbọ́dọ̀ ṣe é, wọn ò máa gbọ́dọ̀ ṣe é. Ẹ bá tiwọ́ sí amalgamation, àwọn alákatakítí ẹ̀sìn yìí, wọ́n ń bọ̀ wá wọlé bá everybody inú palace o. Wọ́n ń bọ̀ o, nítorí pé tẹ bá ti lè tiwọ́ sínsìn, ohun tí wọ́n ṣì ń retí nìyẹn, tó fi dàbí pé
wọ́n tún ní sùúrù fún ilẹ̀ Yorùbá díẹ̀. Yíbò dẹ̀ ní wọn ò ní ṣe nílẹ̀ Yíbò kan jẹ lọ o. Yíbò tí àwa mọ̀ tó bá pe Yíbò ọba ilẹ̀ Yíbò sí ìpàdé yẹn lé ọ̀la, òkè ó dà pé sùn by sùn lọ fẹ́ ṣe, tó bá gbìyànjú ẹ̀ lílẹ̀ Yíbò tí àwa mọ̀ kò sí lè tá lè padà mọ́ sí ààfin. Bẹ́ẹ̀ ni kò sí ọba Yíbò tá lè padà mọ́ sí ààfin. Ṣùgbọ́n torí pé Yorùbá tutù àti wá ìtorí ẹ wá torí ẹ wá fi ìlọ̀kulọ̀ ń lọ̀ wá, ìlọ̀kulọ̀ tó dẹ̀ lè àfẹ́ẹ̀tì ọjọ́ ọ̀la tẹ̀yìn gan náà, ọjọ́ ọ̀la àwọn ọmọ yín. Nítorí fún kíni, ṣebí ilẹ̀ Yorùbá ẹ sì ní access síbẹ̀, lẹ fi ń fi ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tẹ fi ń fẹ́ lá, tẹ́ ń kó sí àkàkà yín nìkan, tẹ sọ́ra yín di afọbajẹ, kò síyàn tó lè bẹ̀yìn lọ́wọ́ wò. Ṣùgbọ́n tó bá máa tó stage kan, tẹ́ ẹ̀ bá jẹ́ ká gbára wa lẹ́sìn, tó bá máa tó stage kan, ẹ ní àǹfààní ẹ̀ mọ́. Ṣebí wọn ò tí gbà tán, a sì wà ní under àwọn Nàìjíríà. Ṣùgbọ́n tó bá lè cross tán yí sí Islamic terrorist, kò ń ṣe Islamic country o, ẹ má bàa wọn pẹ̀lú Islamic country, Islamic terrorist, bíi irú nǹkan tán ṣe lé Afghanistan, Islamic terrorist tí a dà lóru, àwa di ọba lẹ́rìn ìlú, ká di kánsẹ́lọ̀ lẹ́rìn ìlú, tá di chairman local government lẹ́rìn ìlú. Terrorist ni o. Ọ́fíìsì tó yẹ kí kánsẹ́lọ̀ máa lò òun la máa lò, ilé tó yẹ kí chairman máa lò òun la máa lò, àwọn la máa lò, tó máa yanra wọn síbẹ̀. Afghanistan ń sìn, kò sí ẹni tó lè sọ pé báyìí ló ṣe ń lọ nínú Afghanistan, torí pé wọn ti gba no network, no, wọn ti cut off everything, no airport. Bí airport gan tiẹ̀ wà, ṣé àjọ àgbáyé tó yẹ pé wọ́n máa dán ẹnu ní, kò sí kankan tó fẹ́ gbà yín kalẹ̀. Ìgbà tí wọ́n ti Ukraine, tí wọ́n tì wọ́n sí tán, ṣé ojú Ukraine ò jáǹsìn? Ṣebí torí pé wọ́n fẹ́ lọ, ṣebí torí pé ìmọ̀tara ẹni nìkan wọn náà ni wọ́n fi kó bá Ukraine wà nù wàhálà ń sìn. Wọn ò dẹ̀ bí àjọ àgbáyé kankan dá kan yọjú síbẹ̀. Wọ́n á máa tàn yín ni, wọ́n á ràn yín lọ́wọ́, nà láì. Ọlọ́run ní jẹ́ kí Afghanistan wọlé sílẹ̀ Yorùbá o, kan gba ilẹ̀ Yorùbá. À ń sọ sí o, àsìkò tó a ṣe ń sọ ló sì dùn o, kò sẹ́ni tá lè dúró tó bá dìgbà yẹn. Ìwọ tó bá ti dúró, wọ́n á dú ẹ. Ẹ mọ̀ bí wọ́n ṣe máa ń dú ẹran iléyá, wọ́n á dú ẹ bẹ́ẹ̀. Wọ́n á tún wá dú ẹ, á tún wá useless ju ti ẹran iléyá lọ. Á tún useless ju ti ẹran iléyá lọ, torí pé bọ́n ṣe máa ń dú tiwọn. Àwọn ilé alákatakítí ni wọ́n o. Ẹ̀yin ọba, ẹ má má gba, ẹ má má tiwọ́ sí ohun tí ò dáa. Ẹ má tiwọ́ sí ohun tí ò dáa o. A máa ń sọ fún yín sìn, a máa ń ké ọba ilẹ̀ Yorùbá, ẹ má tiwọ́ sí amalgamation mi o. Ẹ má kó ọmọ Yorùbá sí amalgamation mi o. Ẹ jọ̀ọ́ o, ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́, ẹ má bá wa máa pe ìjòyè tẹ́ bá mọ̀, ẹ bá wa pe kọmitì ìlú tí ẹ bá mọ̀. Bẹ́ẹ̀ ni bó jẹ́ ìyá yín lẹ máa pè, tẹ́ máa rán sí pálásì ìlú yín ní ìrọ̀lẹ́ ní. Wọn ò gbọ́dọ̀ lọ ní ọ̀la o,
tó bá máa lọ no nìkan sọ fún bàbá rẹ̀ Bọ́lá Ahmed Tinubu a fẹ́ amalgamation mi ohun tí a fẹ́ ni orílẹ̀-èdè Yorùbá a fẹ́ ohun méjì tó kọjá orílẹ̀-èdè Yorùbá nítorí pé a dá dúró according to òfin àgbáyé tí wọ́n fi ń gba orílẹ̀-èdè Yorùbá tó gba orílẹ̀-èdè Yorùbá a tó dá dúró bíi orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni a tó dá dúró bíi orílẹ̀-èdè àsìkò dẹ̀ ní tí ẹ̀yin ọba tí ẹ lè ràn wá lọ́wọ́ tí àwa fúnra wa àwa wá tó bá di ọ̀la bóyá láfta ìgbà tí ẹ bá ṣe ìpàdé tán àwa gbóríyìn fún yín àwa máa yìn yín inú wa wá máa dùn a lè máa pariwo pé bàbá wa Ọọ̀ni in fact eléyìí tẹ́ ṣe fún wa inú wa dùn sí àwa máa yìn yín àní bàbá ẹ ṣé ṣùgbọ́n tí a bá wá bóyá láfta meeting yín lọ́la tàwa ń ṣe ẹni tó lè ṣe ìpè fún yín tó ń ṣe ìpè fún yín kò ní dáa o ẹni tó lè sọ̀rọ̀ àǹfààṣà sí yín ó wá ń sọ sí yín ṣe mọ̀ pé kò ní dáa. bàbá mi Àgbọ̀ọ́lá ẹ káàárọ̀ akínyìn ẹ káàbọ̀ sí orí ètò ẹ bá wa pín ẹjọ́ ẹ bá wa pín ẹ ṣé gan ni sà ṣé gan ni odò àgbèwà kò ní gbé ràn dalẹ̀. tí ó bá di ọ̀la bóyá láfta ìgbà tẹ́ ṣe mítìn tán tí a bá gbọ́ ìròyìn tó dáa láti ọ̀dọ̀ yín àwa náà là á tún jáde tá a wá máa pariwo pé bàbá Ọọ̀ni ẹ ṣe ilé fún wa inú wa dùn ẹ ṣe ilé fún wa a gbé kúdòsì fún yín ẹ ṣé gan ni a lè wá sọ Mr. Kẹ́hìndé ẹ káàsán sá ṣùgbọ́n tó bá wá di ní ọ̀la ẹni tó lè ṣe ìpè fún yín tó wá ń ṣe ẹni tó lè ṣe ìpè fún yín tó wá ń ṣe ìpè fún yín ẹ ṣé gan ni fún like tẹ́ ẹ̀ fún wa ẹ ṣé ẹ bá wa like ẹ bá wa share ẹ love ohun ìrànlọ́wọ́ tí ẹ lè ṣe fún wa náà nìyẹn kẹ́ bá wa share kó lọ kan àwọn tó bá yẹ kó kàn lọ́wọ́ kẹ́ bá wa share kó lọ jáléjáko kẹ́dẹ̀ bá wa pe àwọn tó bá yẹ kẹ́ bá wa pè ńlé pé ohun tí a fẹ́ ni Yorùbá nation kí àwọn ọba má lọ lé ọ̀la má lọ tiwọ́ sí ohun tí ò yẹ kan tiwọ́ sí ẹ sọ fún wọn wípé ìbágbé wa papọ̀ kò mà dán mọ́ràn ẹ máa rántí ìgbà tí wọ́n pa ọba méjì níbì kan lẹ́kìtì níbí báyìí ẹ máa rántí ìgbà tí wọ́n pa àwọn ọba tán ṣe pa níbì kan ní ọ̀dọ̀ wa níbí báyìí ní Kogi state ẹ rántí èyí tí wọ́n pa ní ọ̀dọ̀ wa níbí báyìí ní Kwara state bẹ́ẹ̀ ni iṣẹ́ oríṣiríṣi tó ń lọ ní sáìdì ọ̀dọ̀ wa níbí báyìí ní Ìsẹ́yìn sáìdì àwọn Ìsẹ́yìn Ìbàràpá Ìgàngán wọ́n ṣe ń gbé ọmọ ọba wọ́n ṣe ń kidnap àwọn ọmọ ọba ńbẹ̀ tó ń gbé àwọn tó ti lọ sí abroad tó ti lọ ṣiṣẹ́ tí wọ́n wá sílé bóyá ẹlòmíì wá dá oko kalẹ̀ fáàmù tó tóbi dáadáa tí ó ti lè máa sanwó fún àwọn èèyàn tí àwọn èèyàn náà àtún máa jẹ lé abẹ́ ẹ̀ ó lọ wọ́n wá dá kìíní yẹn sílé ńgbà tán délé kí ni Fúlàní ajínigbé kí ló ṣe Fúlàní tó ń wá Islamic terrorist kí ló ṣe wọ́n lọ bẹ̀ wọ́n lọ jí wọn gbé wọ́n á béèrè ransom lọ́wọ́ èèyàn míì
wọ́n gba ransom yẹn tán wọn ò ní release ẹ̀ wọ́n á pa. Kí ló ṣẹlẹ̀? Ṣé orílẹ̀-èdè kan náà nìyẹn? Tó bá jẹ́ pé orílẹ̀-èdè kan ni, ṣé ó lè máa lọ bẹ́ẹ̀? Ṣé ó lè máa lọ bẹ́ẹ̀? A nídìí láti máa béèrè lọ́wọ́ àwọn ọba wa, a dẹ̀ nídìí láti béèrè lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu. Bó tẹ̀ ṣe jẹ́ pé àmíṣàn Fúlàní náà lọ fi débẹ̀, ṣùgbọ́n kọ́ máa ro ìyẹn tó bá jẹ́ pé ojúlówó ọmọ Yorùbá náà nàwọn náà, kọ́ máa ro yẹn. Tó bá dọ̀la tí ìran Yorùbá bá gbé kúdòsì fún yín, bàbá, àwọn ẹbí yín wọ́n á máa jẹ yẹn lọ. Ṣùgbọ́n tó bá wá dọ̀la tí Fúlàní tán sọ pé that Bọ́lá Ahmed Tinubu is a betrayer, is a betrayers, ohun tó dá nìyẹn. Ẹ dà wọ́n bàbá, ẹ dà wọ́n, kẹ́ pé orílẹ̀-èdè olúkálùkù máa lọ. Tó bá wá wo Fúlàní àti Haúsá kọ́ ni wọ́n jọ fẹ́ gbé papọ̀, kò kàn wá. Alálàńlálá kò kàn wá. Kí ni tiwa? Tiwa ní pé ká ní orílẹ̀-èdè tiwa, ká gbé òfin wa kalẹ̀ nílànà bí àwọn bàbá wa ṣe ń ṣe lọ́jọ́ kìíní àná. Kò ń ṣe wípé a fẹ́ ṣe swearing tí a tún ṣe swearing yẹn tán tó jẹ́ pé the same thing tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà á tún máa padà máa ṣẹlẹ̀. No, a gbé ohun tó tọ́ tó yẹ, a gbé kalẹ̀, a fi ṣèbúra. Ìwọ tó bá wá kówó jẹ, wọn ò ní sọ fún ẹ. Tá bá gba orílẹ̀-èdè tiwa nínú bàbá mi Oríyọmí Akásàn, nínú tí a bá gba orílẹ̀-èdè tiwa, nínú orílẹ̀-èdè tiwa, ẹ máa bẹ̀rù láti ṣe òṣèlú nítorí pé ohun tí ẹ máa gbé kalẹ̀, ohun tí a máa gbé kalẹ̀ tí a fi ṣe òfin wa, kò sẹ́ni tá a sọ fún yín wípé owó tó fẹ́ lọ kó jẹ yìí ó léwu fún ẹ̀mí ẹ o. Kò sẹ́ni tá a sọ fún ẹ. Wọ́n fún ara ẹni wà á tó èrò ẹ̀ pa. Nínú orílẹ̀-èdè Yorùbá, a fẹ́ wá ṣiṣẹ́ sin ará ìlú ni. A fẹ́ wá ṣiṣẹ́ sin ará ìlú ni. Kì í ṣe pé ará ìlú látún máa sìn yín. No, kò yẹ kó rí bẹ́ẹ̀. A fẹ́ wá ṣiṣẹ́ sin ará ìlú ni. Bó ṣe yẹ kó rí náà nìyẹn. Olórí ìlú, ẹni tí wọ́n dìbò yàn, wọ́n máa ń sin ará ìlú ni. Kì í ṣe pé ará ìlú náà ni ebi á máa pa, tí wọn ò ní lè àfọ́dù owó ọmọ skul. Kódà kí ló tiẹ̀ yẹ kó máa jẹ́ owó skul tó bá jẹ́ pé ìlú tí ó dá la wà. Lílásì ẹ̀, iṣu kan ṣẹlẹ̀ ní UK ń bẹ̀ yẹn, ní London tí ọ̀gá mi wà. A rí àwòrán kan tí ọ̀gá mi fi léde. Ọmọ ọ̀gá mi tó jẹ́ ọmọ primary school, oúnjẹ tí wọ́n kó fún láti school wálé. Kò sí ibì kankan lórílẹ̀-èdè Nàìjíríà tí
kí lorúkọ ẹ̀ òṣìṣẹ́ ìjọba gan tó ti ní àǹfààní sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn àfi ilé táwọn bá wò pé jẹ́ kán jí àfi bẹ́ẹ̀ nìkan màá play fídíò kan fídíò yẹn wọ̀nyí ẹ wò Ondo State lélẹ́yìí o ìyá yẹn ń sọ wípé gàrí làwọn sì mú látàárọ̀ ṣẹ̀gbọ́n ìyá arúgbó tó yẹ kó ti fẹ̀yìntì kó ti máa jẹ ohun ọmọ ẹ wá wo àwọn ọmọ ọ̀gá mi ọmọ primary school ṣẹ̀rí pé mi parọ́ pé 2023 ló ṣẹlẹ̀ tó dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ ní o kì í ṣe pé wọ́n ṣe ń kó fún wọn wálé nìyẹn o ṣẹ̀rí ṣẹ̀rí ṣẹ̀gbọ́n ṣẹ̀rí bẹ́ẹ̀ so kí ni ìbéèrè tèmi tẹ̀ ń béèrè ni pé kí ló yẹ kó máa jẹ́ owó school ṣebí the same inú ìlú náà ni bàbá Awólọ́wọ̀ ti lo ordinary owó kòkó nìkan tó fi ṣe free education tó fi provide free education tí èèyàn bá lọ tó lọ serve as NYC ńgbà yẹn inú ìgbádùn ni kí ló dé kí la ṣe fún yín ará ibi Nàìjíríà ò lè dá káwa máa sọ pé à ń fẹ́ kó pín tó bá jẹ́ pé àwọn ará ibi ṣe ẹ̀tọ́ wọn ká ní pé àwọn ará ibi bá ṣe ẹ̀tọ́ wọn kò sẹ́ni tájáde síta káwa máa sọ pé à ń fẹ́ kó pín ká ní pé wọn ò pa wá tí ẹ̀yà kan ò sọ pé òun nìkan ló ní Nàìjíríà kó wá máa gbé ọ̀bẹ kó máa dú ẹ̀yà kejì kó máa dún bú ẹ̀yà kejì bíi pé ẹran lẹ̀ ń dú the same ẹ̀yà kan náà ni ló dẹ̀ tún gbádùn ìjọba ọ̀hún ṣebí sample kan la ṣe fi wọ̀nyí tán sìn sample kan náà la fi wọ̀nyí nígbà tá a bẹ̀rẹ̀ ètò ẹ wò ó náà kí ló ń ṣẹlẹ̀ ọmọ Yorùbá ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká dìde ṣé wọ́n ṣe ìpè fún wa ní ṣé wọ́n ṣe ìpè fún wa ní tó bá tẹ̀ ṣe ìpè fún wa ẹ jẹ́ ká rí jẹ́ tẹ̀ náà ẹ wò ó náà ọmọ tó lọ tiná sí ilé ìjọba àwọn ọmọ tó lọ tiná sí ilé ìjọba tí wọ́n bẹ̀rẹ̀ sí ń jà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń dà lúrú 4 hours ago presidential villa ó wá gbà wọ́n lálejò ọmọ Yorùbá wo ló lè ṣerú ẹ̀ tí wọ́n máa wẹ́kọ̀mù ẹ̀bẹ̀lẹ̀ tí òun ṣe pé wọ́n á ní kan lọ pa ẹjá sọ òótọ́ ọ̀rọ̀ náà ẹjá sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà nísinsìn bàbá rẹ̀ ti wá gbà wọ́n lálejò ẹ má jẹ́ kó wá yà yín lẹ́nu in the next some days àwọn ọmọ ẹ̀ wọ́n lè kó aṣọ sójà sí wọn lọ́rùn wọ́n ní wọ́n ti fún wọn ṣẹ́ tó bá dẹ̀ jẹ́ ọmọ Yorùbá àmọ́ tán fi ń ṣe ọmọ Yorùbá àwọn ọmọ tó lọ ṣe ensars ṣebí àmọ́ tán fojú wọn rí ṣebí rally lásán ní àwọn ọmọ wa lọ sí Ọjọ́ta tó ní wọ́n fẹ́ lọ ṣe ṣebí ordinary rally ni kì í ṣe protest o kì í tún ṣe protest o ṣebí ordinary rally ni tí ìjọba Èkó tán ní kán bẹ̀rẹ̀ sí ní máa pa ọmọ Yorùbá the next thing wọ́n bẹ̀rẹ̀ sí ṣútì àwọn tó lọ ṣe rally lọ́jọ́ta ṣé ìlú nìyẹn kí ló dé kí la ṣe fún yín kí lára ń gba yín tá àsanwó kí ni mẹ̀kúnnù fi ṣe yín mo tún wá béèrè lọ́wọ́ mẹ̀kúnnù gan náà kí ni ìṣòro ti yín gan náà
because ẹ̀yin náà ni after tó bá tún fìyà jẹ yín after ọdún 4 ẹ̀yin náà lọ́wọ́ tún pè mọ́ra ìpè kẹ́tù wá dìbò fún wọn ẹ̀ tún dà gọ̀rọ̀gọ̀rọ̀ lọ bá wọn ẹ̀ tún máa dìbò fún wọn kí ló dé tẹ́ ẹ̀ padà lẹ́yìn wọn kí ló dé I need the same equal right ọmọ Fúlàní ọmọ Yorùbá àtọmọ Ìgbò Fúlàní nìkan ló ní right nínú orílẹ̀-èdè tàwa yìí àwa dẹ̀ ń sọ fún yín tẹ́ ẹ̀ bá ṣe nǹkan tá a fẹ́ àní jáwọ́ tẹ́ bá fẹ́ pa wá ẹ wá pa gbogbo wa kí ló dé ẹ wá sọ wá di alágbe láyé àtijọ́ ọmọ Yorùbá ò lè ṣàgbé ṣùgbọ́n láyé ìsìn ọmọ Yorùbá ló ṣàgbé jù sìn ọmọ Yorùbá ló ṣàgbé jù òun lẹ fi rí tó fi jẹ́ pé ẹ tẹ́ wà nílùú òyìnbó ẹ lè sẹ́ndì owó sílé bó ṣe wù yín bóyá kan fi báyìí ń ṣe nǹkan kan sílé kẹ́yìn lè rí nǹkan dé wá bá ìlòkulò ni wọ́n máa lò at the end of the day àbòwò yín jẹ́ ni kò wá sólóhun tọ́mọ́ kí ló fà á ebi kí ló fà á ebi ti fọ́ ojú everybody dànù ebi ti sọ àwọn èèyàn dá ìdàkúdà ebi ti sọ àwọn èèyàn dá jàgùdà adẹ̀ ń sọ fún yín ẹ̀yin ọba tó wá fẹ́ lọ tiwọ́ sí amalgamation kan kí ló ṣẹlẹ̀ gan-an kí ló ṣẹlẹ̀ gan-an eré tí bàbá Akíntóyè ń sá kiri ẹ̀yin ló yẹ kó máa sá ẹ̀yin ipò iṣẹ́ tẹ́ gbà gangan nìyẹn lẹ́yìn tẹ́ jẹ́ ọba ilẹ̀ Yorùbá ẹ má má dánwò lọ́la ẹ má dánwò ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ má ṣe o ẹ má ṣe ẹ má dánwò lọ́la nítorí pé bóyá àkókò ilẹ̀ ẹkú máa pa gbogbo wa àwọn kan lè má lè béèrè fún ẹ̀tọ́ wọn o bàwa máa béèrè o àwa máa béèrè o ẹ má ṣe ẹ má gbìyànjú ẹ̀yin ọba àtó yájú sọ́ba o bẹ́ẹ̀ ni àtó dìtẹ̀ mọ́ba ṣùgbọ́n ọba tó bá lọ gbàbọ̀dé lọ́la ọba tó bá lọ gbàbọ̀dé lọ́la ẹ gbà wá lálejò bóyá lé àsìkò ilẹ̀ ẹkún máa ní kán pa gbogbo wa ẹ̀rù ikú ò bá wa o ọjọ́ kan ni mo wá lé ayé ọjọ́ kan náà ni màá dẹ̀ padà kí ló ṣẹlẹ̀ náà kí lára ń gbá yín kí ló ṣẹlẹ̀ kí lára ń gbá yín torí pé ẹ̀yin lówó ẹ̀yin tẹ́ bá tẹ̀ wá lówó ṣé kán wá lé ẹ̀yin gan kúrò láàfin lẹ̀ ń wá ni ṣé kí ọmọ yín lọ máa fẹ́ òyìnbó lẹ̀ ń wá ni torí pé kó lè níwèé ìgbèlú ṣé nǹkan tó ń dùn mọ́ yín nú nìyẹn ṣe bí gbogbo ẹ̀ náà lájọ ń wò tàrí bí òyìnbó ṣe ń gba àwọn ọmọ tá lè dìpọ́tù ọkọ mi ṣe gbogbo wa là ń rí kí ló dẹ̀ ṣẹlẹ̀ tọ́wọ̀n èèyàn wa tán fi ń fẹ́ òyìnbó lọ́n ṣebí torí kán lè ní ìwé ìgbèlú ni at the end of the day wọ́n wá padà wá regret
wọ́n á padà wá regret pé kí lọ́wọ́n ṣe lè fún. Bẹ́ẹ̀ ni bàbá mi, wọ́n ní the biggest problem for us in Yoruba land is our elder àwọn ọba wa. Kò sí rọ́ńbẹ́, wọ́n ti tà wá tẹ́lẹ̀ ṣùgbọ́n wọn ò tí rí wa tà tán. Wọn ò tí rí wa tà tán. Nàìjíríà ò ní ju, mò ń bọ̀ náà, àṣírí ni mò ń sọ fún yín, kò tí wọ́n ń ṣe àṣírí torí ọ̀rọ̀ tó ti wọ̀n ní ìbọ̀tẹ̀yìn tẹ́ ẹ̀ bá ti mọ̀ kẹ́ lọ mọ̀ lẹ́ni gbogbo percentage gbogbo nǹkan tí Nàìjíríà ní nínú Nàìjíríà resources kò tó kí lorúkọ ẹ̀, kò tó 5% mọ́, 4% plus ní Nàìjíríà ní. Ṣé wọ́n ti wá tàlú yìí? Wọ́n ti tà á. Wọ́n ti tàlú yìí. Mo ń bọ̀ náà o. Ó mú mọ̀ pé nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa ti rí náà ni, ṣùgbọ́n fún ẹ̀yin tí ẹ̀ tí mọ̀, mo fẹ́ fi wọ̀nyí. Nigeria mineral resources gbogbo tí a ní kò tó 5% mọ́. Kò tó 5% mọ́. Wọ́n ti ta ìlú yìí, wọ́n ti ta. Kò dẹ̀ ṣe pé wọ́n ṣẹ̀ ta. Kò ṣe pé wọ́n ṣẹ̀ ta. Àwa la tètè fúnra. Gbogbo igbe tá ń ké ó yẹ ká ti máa ké tipẹ́. Wọ́n ti tàlú yìí tipẹ́. Ẹ má bínú. Ẹ jẹ́ ká gbọ́, ká tó lọ bí fídíò yẹn, ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú. Onírìsà nífẹ̀, Olúbàdàn ọba Àbàdàn, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, Aláké Ẹ̀gbá, Àwùjalẹ̀ Ìjẹ̀bú, ẹ má mà já wọn sọ wá lẹ́nu ilẹ̀ Yorùbá. Jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ ìnífẹ̀yí kọ́gbọ́n légbò rẹ̀ lẹ́sẹ̀. Egbò àdá àjẹná ti ń ṣe fèyí kọ́gbọ́n. Olúpàdé abadaṣọ́bù àgẹ́bẹ̀ ó fi ilẹ̀. Egbò àdá àjẹná tó mú fèyí kọ́gbọ́n lẹ́sẹ̀ tọ́já wípé oòrùn kọjá ká àdúgbò ọgbádùn. Tẹ́lẹ̀ ìbá débẹ̀ yóò fi báńdéèjì bá gbà. Victor ń bá débẹ̀ yóò fi báńdéèjì bá gbà. Ẹ̀yin lọ́balọ́ba o, ọmọ yín ló débẹ̀ olóńlọ́kàn olóńlò wọn wọ egbò náà jiná. Àgbẹ̀fẹ̀ yìí kọ́gbọ́n ó gbé jáde síta gbangba. Ọwọ́ mú ẹsẹ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ìwẹ̀. Nífẹ̀ yìí kọ́gbọ́n ń pariwo yé èrò. Olúwa sọ fún wípé bẹ́ẹ̀ bá wọ ẹgbẹ́ fèyí kọ́gbọ́n tí ó jiná. Ẹsẹ̀ yìí ní fi ń mánéèjì nínú oko nínú odò tí fi ń wá nǹkan ẹ̀jẹ̀ fún ọmọ rẹ̀. Ẹ kọ́kọ́ wá ń tí ọ̀rọ̀ tí bàbá Kọ́lá Olóòtú sọ mẹ́yẹn òwe ni, ọlọ́gbọ́n ló ń yé, ọlọ́gbọ́n ni, òwe ni bàbá pa fún ọ̀wọ́n ọba tó fẹ́ lọ gbàbọ̀dé, òwe ni bàbá pa fún wọn. Ṣùgbọ́n tó bá wù wọ́n kó gbọ́, tó bá wù wọ́n kó má gbọ́. Ṣùgbọ́n mò ń sọ fún yín, gbogbo ẹnu ni mo fi ń sọ, ìwọ bá tó bá ti lọ tà wá lọ́la jọ̀ọ́ má yálé o. Ìlú òyìnbó tẹ́ máa ń gbà lọ, ibẹ̀ ní kẹ́ máa gbà lọ lọ́la yẹn o. Tẹ́ bá ti ń kúrò ní ibi tẹ́ ti fẹ́ lọ ṣe nǹkan, abroad yẹn ní kẹ́ máa lọ o, ibẹ̀ ní kẹ́ lọ máa jọba sí o. Bàbá Ọ̀jájá kejì
Ọọ̀ni of Ifẹ̀ ọ̀rọ̀ kàn yín bàbá ẹ má gbàbọ̀dè fún wa kábíyèsí bàbá ń wólẹ̀ forí adé mi ò gbọ́dọ̀ yájú sọ́ba bẹ́ẹ̀ ni mi ò gbọ́dọ̀ dìtẹ̀ mọ́ba mo ò gbọ́dọ̀ yájú sọ́ba mi ì dẹ̀ gbọ́dọ̀ dìtẹ̀ mọ́ba nǹkan tí mo wá kéde ká fi ṣe ẹ̀sáǹpù lélẹ̀ lọ́jọ́ kìíní àná bọ̀bọ́ yìí ó jáde síta ó àgẹ́sì olóyè Ìgbòho Òòṣà wípé kò lọ wádìí kan jẹ́ kó sí kí ló ń ṣe bọ̀bọ́ yẹn tó ń pariwo Yorùbá nation ẹ̀wọ̀ kíní kan we are one Nigeria we are kíní kan bọ̀ Nàìjíríà ti ṣẹlẹ̀ sínsìn ẹ jẹ́ ká wo fídíò yìí fèyí kọ́gbọ́n mò ń bọ̀ ẹ jẹ́ ká wò ó. Same Nigeria. If you are abroad, you want to come here to invest, think twice, save your money there, don't come here. Ẹ máa gbọ́ oníbi tí mò ń lọ o. I just opened Amala place. 50 people working, making money from there. They chop it in 5 months. I spent 105 million to set it up just to create more job. They finish it in 5 months because they know I'm not always around. I have a farm in Ibadan. Before I travel last month. Ẹ máa gbọ́. Fulani henchman brought his cows to chop all of my cassava. When we carry our reach station, they offer 40,000 for 8 million worth of investment. For the same country where we did so. Ẹ jọ̀ọ́ mi mọ̀ bóyá ẹ gbọ́ ẹ̀rín yẹn dáadáa bóyá kí n fọ́ọ̀dù ẹ̀ padà. 26 tenants out of the 20. Ẹ padà gbọ́ ẹ̀rín yẹn. Fulani henchman brought his cows, they chop all of my cassava. When we carry our reach station, they offer 40,000 for 8 million worth of investment. For the same country where we did so. Now think of it. My estate in Abuja, 26 tenants. Out of the 26 tenants, I've been able to remove 4 by removing their. I have a farm in Ibadan. Before I traveled last month, Fulani henchman brought his cows. They chop all of my cassava. When we carry our reach station, they offer 40,000 for 8 million worth of investment. For this Fulani herdsman ó wọ inú oko àbúrò Fáyọ̀ṣe former governor Ekiti State. The same guy ló dẹ̀ bú olóyè ńgbà kan ipe torí pé olóyè ń béèrè fún separation bọ́ǹsìn Nàìjíríà ti wá ṣẹlẹ̀ sí he came out pé òun fi 8 million òun fi dá oko Fúlàní dáná wọbẹ̀ ó jẹ oko òun nígbà tó jẹ tán òun wá àrẹ́sì ẹ̀ wọ́n dé station ó fi 80,000 ó fi ń bẹ̀bẹ̀ ṣé kò sí tán ẹ̀yin ọba ṣe mọ̀ pé the same thing yẹn náà ló ń ṣẹlẹ̀ tá à ń sọ fún yín Nàìjíríà ò tí ì ṣẹlẹ̀ sí ẹ ló ń sọ wípé òun wá wọn Nàìjíríà ló ń sọ wípé ló ń tako àwọn tó bá ń béèrè fún òmìnira Nàìjíríà ò tí ì ṣẹlẹ̀ sí ẹni tó bá ti ṣẹlẹ̀ sí ẹ tán kò sẹ́ni tá a kọ́ ẹ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tá a kọ́ ẹ kò sẹ́ni tá a kọ́ ẹ àní wọ́n tẹ̀ ní kò sọ agbára lọ́wọ́ ọba mọ́ kò ságbára lọ́wọ́ ọba mọ́ ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀ agbára sì tún wà lọ́wọ́ ọba ẹ jẹ́ ká wò ojú wo lèmi fi wò ojú tèmi fi wò lélẹ̀ tí ò bá sọ agbára lọ́wọ́ ọba mọ́ irú mítì tán pè wọ́n sí lọ́la yín tán ní kọ́ tó wá tọwọ́ bọ̀ṣọ̀ lọ ṣé á lè ṣẹlẹ̀ ni ṣèbí wọ́n á kọ́ lọ Àbújá bọ́n ṣe máa ń ṣe normal wọ́n á dẹ̀ sáyìn kan tó bá yẹ kán sáyìn wọ́n á dẹ̀ mú lọ wá lọ submit ẹ̀ náà ni ṣùgbọ́n ibi tí ẹ ti máa mọ̀ pé agbára ṣì wà lé ọwọ́ ọba àwọn ọba nìkan ló bó ṣe kọ́ ṣe lò ó ibi tẹ́ ti máa mọ̀ ní wípé òkè wọ́n tún wá pè wọ́n pé
kíní ò ṣeé ṣe lẹ́yìn yín o a gbọ́dọ̀ torí pé àwa jẹ́ olóṣèlú o ká wá fi ẹ̀tọ́ tí yín láspẹ̀tì tibí ká fi dùn yín ẹ wá ẹ já ṣe ìpàdé àpérò ká béèrè fún new one Nàìjíríà ṣùgbọ́n ọba tó bá ti wá padà lọ tiwọ́ sí wọn Nàìjíríà yẹn padà pé ká tún padà sóko ẹrú lẹ́lẹ́kejì ẹ má ya pálásì yín mọ́ o ẹ má yalé o nítorí pé báwa gan ò béèrè ọ̀wọ́n alálẹ̀ tó tẹlẹ̀ ń dó wọ́n á béèrè okùn ẹ̀mí yín o eré lẹ́pẹ́ ni àwa náà ń bẹ alálẹ̀ tì yín àwọn alálẹ̀ tó ní lẹ́yìn wọ́n á béèrè okùn ẹ̀mí yín bẹ́ẹ̀ ni mo wí mo sọ tìrọ̀lẹ́ mo tún padà bọ̀ ṣùgbọ́n fún ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ ohun tí a sọ ní pé bó jẹ́ ìjòyè lẹ́numọ̀ lílu yín bó jẹ́ ẹ̀dẹ̀ ní direct contact sí ọba ìlú yín bó jẹ́ pé ìyá yín lẹ lè rán sí ìjòyè kan lílu yín pé tí ọba ìlú mi bá dé tí kábíyèsí tó bá dé mítì tí wọ́n ń lọ lọ́la wọ́n máa jọ mo tẹ̀ mọ̀ pé wọ́n lè ti lọ láti irú èní báyìí wọ́n lè ti lọ láti irú ọ̀hún ọba kan á ti lọ láti irú èní wọ́n á ti lọ́ọ̀jì wọn wọ́n á ti máa fẹ́ máa gbówó fún wọn wọ́n á ti fẹ́ máa ṣe nọ́mà bọ́ ṣe máa ń ṣe. àwọn kan sọ wípé tán bá gbówó fún wọn wípé kán gbà á pé bọ̀kan má ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí bí wọ́n ṣe máa gbówó fún wọn tí wọn ò ní ṣe ìfẹ́ ìjọba kò possible ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀ mọ́ àwọn kan sọ pé ẹ̀tọ́ wọn ni pé tí ìjọba bá gbówó fún wọn lọ́la yẹn ẹ̀kan gbà ó bọ̀ wọn gbọ́dọ̀ tiwọ́ sí kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ìwọ tó bá ti tiwọ́ sí ìwọ tó bá ti gbówó lọ́wọ́ wọn o ti tiwọ́ sí ni kò sí àní o ti ta ráìtì ẹ nìyẹn o ti ta ẹ̀tọ́ ẹ nìyẹn bẹ́ẹ̀ ni o ti ta tọ̀wọ́n mọ́ ẹ àníkẹ́ jẹ́ ká dẹ́kun ìwà ìbàjẹ́ ẹ tún sọ wípé tán bá gbówó fọ́ba kan kọ́ba kan gbà á ṣé ọjọ́ kìíní àná tó gbówó lọ fún olóyè Ìlíkútọ́nú ká ní pé olóyè ti gbà á ṣé gbogbo ẹnu tí olóyè sì ní sìn ṣé olóyè sì máa ní olóyè àti shut up olóyè tí mo ń sọ náà ni pé má jà sọ láì gbowó ṣá owó bàbá dámì ká ní pé ó ti gbowó lọ́jọ́ kìíní àná tó gbowó lọ bá Ìlíkútọ́nú kò ní nẹ́nu ọ̀rọ̀ mọ́ sí àti shut up àti shut up kò ní nẹ́nu ọ̀rọ̀ mọ́ lóòótọ́ àgbowó àti pé gbogbo àkáǹtì tí wọ́n gbẹ́sẹ̀ lé wọ́n á ti ṣí kalẹ̀ ṣùgbọ́n ṣé òun náà ti ta ọjọ́ ọ̀la Yorùbá ó ti ta á ṣùgbọ́n torí pé bàbá yẹn ò gba owó tán gbé fún bàbá yẹn ń sọ wípé a ní ohun tí mo ń béèrè ní pé ẹ ṣí àwọn ìran mi kalẹ̀ òmìnira ni mo ń béèrè fún ẹ ń gbówó wá fún mi àní mi ìgbà kudos to you sir Ìgbòho ṣá owó bàbá dámì ò ní ṣe lásán o bàbá mi bàbá yẹn ènìyàn bíi ti Tàfà Adéoyè ni ìwọ tó bá mọ ìṣì Tàfà Adéoyè lọ bèrè lọ́wọ́ lọ bèrè lọ́wọ́ àwọn àgbààgbà tó bá wà nílé ẹ tó bá mọ àwọn àgbààgbà tó sì mọ ìṣì ogun Àgbẹ̀kọ̀yà Tàfà Adéoyè ọkùnrin takuntakun ó ní ẹ̀yìn ọjọ́ kìíní àná tí bàbá Adébáyọ̀ tó gbé táàsì owó orí dé tó fẹ́ fi báyé àwọn àgbẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá tó ń ṣe àgbẹ̀ bàbá yẹn dìde ó ní láyé ó ní àwọn àgbẹ̀ ò ní san
kò sí nǹkan tí wọ́n fi gbé mọ́ra tì kó jáwọ́ ó lóun ò jáwọ́ bẹ́ẹ̀ ni ó kojú ìjọba ológun gbà yẹn ìjọba ológun ni wọ́n ń ṣe gbà ẹ ti bá parọ́ ẹ sọ fún mi ẹ sọ ẹ nínú ẹni you are lying. àwa lè má mọ̀ gbà yẹn ṣùgbọ́n ìwọ tó bá béèrè ìtàn wàá mọ̀ àwa súnmọ́ àgbàlagbà at least bàbá tó pìtàn tí mò ń sọ yìí fún mi ká ní pé kò kú ká ní pé kò tí kú sí ká ní pé ó sì wà láyé ni bàbá yẹn á ti máa close to bí 140 sí 150 ní bàbá tó sọ ìtàn yẹn fún mi bàbá tó bí ìyá mi ni ṣùgbọ́n bàbá ti kú báyìí ọjọ́ ti pẹ́ at least bàbá ti kú more than 20 years now tí bàbá ti kú. Tafa Adéoyè ó yarí mọ́ ìjọba lọ́wọ́ ńgbà yẹn wọ́n fi sójà tẹ́tẹ̀ wọ́n níbo ó dúró ti federal government ó ní àwọn èèyàn mi ò ní sanwó orí iṣẹ́ bẹ́ẹ̀ ni ó ja ìjà yẹn ó ja yege lóòótọ́ wọ́n padà wá mú o kí náà dẹ̀ fi mú obìnrin náà fi mú ó ní ìwọ tó bá pera ẹ ní ajìjàgbara o gbọ́dọ̀ wà careful nípa owó wàá wà careful nípa obìnrin wàá wà careful nípa ohun tí wàá máa jẹ sẹ́nu ara ẹ o gbọ́dọ̀ jẹ́ amutí bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ jẹ́ amutí o gbogbo àwọn kan wọ̀nyẹn o gbọ́dọ̀ yàgò fún. Tafa Adéoyè obìnrin náà fi mú bàbá wọ́n pe SSS officer kan ṣe security service wọ́n pè ó rẹwà òun lọ tì sí bàbá àwẹ́lẹ́wà obìnrin ni obìnrin òun bàbá ṣe rí bàbá fò mọ́ bàbá bá wọ́n jọ sọ̀rọ̀ ìfẹ́ wọn bẹ̀rẹ̀ nígbà tí ìfẹ́ wọn bẹ̀rẹ̀ kó tó sọ wọ́n lọ ó ṣe ìgbéyàwó tán ọ̀sẹ̀ kejì sí ìyẹn ti mọ ìdí agbára Tafa Adéoyè obìnrin tí mo ń sọ yín ó ti mọ ìdí agbára Tafa Adéoyè láftàgbà tí bàbá Tafa Adéoyè tó ti já ogun yẹn tó ti borí tíjọba ti gbé owó orí tán gbé lọ òkè tán ti gbé wálẹ̀ padà ojú ọ̀nà tó tún sọ pé kàn ṣe láftàgbà yẹn ni bàbá Awólọ́wọ̀ wá gba prime minister ẹni tó bá mọ ìtàn yẹn ó máa yé wọn bẹ́ẹ̀ yẹn after ogun yẹn ogun Àgbẹ̀kọ̀yà ni bàbá yẹn gba prime minister ni bàbá yẹn wá pé Tafa Adéoyè pé kí ló ń fẹ́ kàn ṣe because bàbá Adébáyọ̀ ló increase owó orí ńgbà yẹn kò pẹ́ sí ni ìgbà tó gun yẹn ṣẹlẹ̀ tán nígbà tó ti rí pé ipá Nàìjíríà sójà ò ká Tafa Adéoyè ńgbà yẹn náà pé ìpàdé àpérò tán jọ sọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ ló wá gba ìjọba ńgbà yẹn bàbá wa pé wọ́n jọ sọ̀rọ̀ bàbá ṣe ọ̀nà bàbá ṣe omi sí gbogbo ìgbèríko ó kọ́ skul ohun tí Tafa Adéoyè dẹ̀ request fún tẹ bá rí ọ̀wọ̀n ọ̀nà tí bàbá Adéoyè tí bàbá Awólọ́wọ̀ ṣe tí n bá parọ́ ẹ máa dá mi ẹni mò ń parọ́ ẹ kọ́ sí comment section tí bá parọ́ bàbá Adéoyè ló request fún tó bá jẹ́ pé mo parọ́ ni
ẹni ọmọdé ẹni irọ́ ẹ̀ pọ̀ jù. Bàbá Adéoyè ló request fún kété tí bàbá Awólọ́wọ̀ kò ní ẹ̀wọ̀n tí wọ́n gba ìjọba. Bàbá Awólọ́wọ̀ dẹ̀ ṣe gbogbo ẹ̀ bó ṣe yẹ kó ṣe máa rí nìyẹn. Bàbá Awólọ́wọ̀ ṣe gbogbo ohun tí ó béèrè fún. Wọ́n já owó kíní wálẹ̀, wọ́n já owó tax tá a mọ̀ sí owó orí, wọ́n gbé wálẹ̀. After bàtán gbé wálẹ̀ tán, wọ́n ṣe títì tí bàbá yẹn request fún pé ó gbọ́dọ̀ dé ìgbèríko wọn tí wọ́n aráyè máa kó kòkó wọn síta. Wọ́n ṣe títì, wọ́n ṣe omi, wọ́n ní wọn ò nómi, wọ́n ṣe omi fún wọn, ó kọ́ school fún wọn, wọ́n ní ó tún ṣe iná náà according to bàbá yẹn ṣe sọ ìtàn yẹn fún mi. Wọ́n ní ó ṣe iná náà àtúndẹ̀ ṣe gbogbo ẹ̀. Bàbá Adébáyọ̀ ló wá wí pé ọkùnrin ò gbọ́dọ̀ lọ. Àwọn ló wá tíráàkì tó wá fi obìnrin yẹn tó fi tíráàkì. Ó ṣe wẹ́dì tán ìyẹn dẹ̀ ní iṣẹ́ tó tán ní kó lọ ṣe ó ti bẹ̀rẹ̀ sí ń ṣe. Bó ṣe kété tó ti wọlé ló ti bẹ̀rẹ̀ sí ń gbáṣáṣì kí ni agbára bàbá ẹ̀ tó bá ṣe báyìí kí ni wọ́n fi mú. Ẹni tí wọ́n ti yìnbọn tí tó pé ó máa ń pe ìbọn ni. Ó máa ń pè ní tán ti ṣútẹ̀ tí ó wọlé ló bá di wàhálà. Ló bá di pé àwọn agbófinró wọlé ọwọ́ kan báyìí náà mú nígbà tí èyí obìnrin ti mọ ìdí agbára ẹ̀. Ìdí nìyẹn tó jẹ́ pé ìwọ tí tó bá jẹ́ àjìjàgbara tó jẹ́ alágbára, Ọlọ́run lálágbára o, ṣùgbọ́n Ọlọ́run tún wá jogún agbára yẹn fún àwọn kan. Tó bá jẹ́ alágbára o ò gbọ́dọ̀ láìkì obìnrin lẹ́yìn ìyàwó ilé ẹ̀ gan-an. O gbọ́dọ̀ bó jẹ́ omi ayé lála o gbọ́dọ̀ gbé fún mu. Tó bá jẹ́ àjìjàgbara bó jẹ́ omi ayé lála o gbọ́dọ̀ gbé fún mu. O gbọ́dọ̀ máa mutí, wàá yẹ̀gò fún ọtí. Bẹ́ẹ̀ ni ohun tí wàá máa jẹ gan wàá wà careful. O gbọ́dọ̀ nífunra. O gbọ́dọ̀ máa lọ pátí alẹ́ tọ̀sọ́gan tó bá wà ń bẹ̀. Dúró lé ìdúró ọmọkùnrin má dára dànù. So mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó dá olóyè Chief Májàsọ́lá Ìgbòho Òòṣà ó bàbá dámì pé gbogbo nǹkan tá a kàkà lẹ́yìn mi rò bóyá ó lélẹ̀ tí bàbá ń ṣe inú ẹ̀. So ìdí nìyẹn tá fi nira fún wọn, tá fi jẹ́ ìnira fún wọn tó bá ní wọ́n fẹ́ mú bàbá. Ìdí nìyẹn tá fi nira fún wọn torí pé nǹkan tó fi mú Tafa Adéoyè nìyẹn. Ohun tó fi mú Tafa Adéoyè nìyẹn. Ẹ lọ bèrè ọkùnrin takuntakun bíi ti Ìgbòho Òòṣà ní Tafa Adéoyè tó jà fún ìran Yorùbá, ṣùgbọ́n Yorùbá ẹgbẹ́ ẹ̀ náà wọ́n fi padà mú nítorí ohun tó mọ̀ ọ́ jẹ́. Ìwọ tó bá ti ní ìyàwó lé nítẹ́lọ́rùn wọ́n sí o ti gbé ìjàgbara dání yẹn máa nítẹ́lọ́rùn. So lẹ́ẹ̀kan sí ẹ má jẹ́ ká gbàgbé ohun tí a béèrè wípé kí ló ṣẹlẹ̀ tí ẹni tó wà lórí àpèrè ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ àti àwọn ọba tó kù tí wọ́n fi fẹ́ tà wá sóko ẹrú lẹ́lẹ́kejì. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí lára ń gbà yín? Kí lára tá a sanwó? Gbèsè wo la jẹ yín? Ẹ má gbìyànjú ẹ̀ lọ́la. Awásì ló kù, kò pé ọjọ́ mọ́, kò pé ọjọ́ kan mọ́. Awásì ló kù sí tí wọ́n fi tá ti fi lọ ṣe. Mo mọ̀ pé ẹni tá ti wà ní
hòtẹ́ẹ̀lì ara wọn báyìí á ti wà ńbẹ̀. ẹ̀yin bàbá a bẹ̀ yín o, a fi orí alálẹ̀ a fi bẹ̀ yín, ẹ má gbàbọ̀dẹ̀ fún wa o. a fi àwọn alálẹ̀ tó tẹ̀lẹ̀ Yorùbá dó a fi bẹ̀ yín o, ẹ má gbàbọ̀dẹ̀ fún wa o. a fi àwọn alálẹ̀, a fi àwọn ọmọ tí ẹ bí a fi bẹ̀ yín, ẹ má gba ìbọ̀dẹ̀ fún wa lẹ́lẹ́kejì o. ẹ má ṣe o, ẹ má ṣe o. kábíyèsí kábíyèsí mo wólẹ̀ forí adé o. ẹ má gbàbọ̀dẹ̀ fún wa o. ọ̀la lẹ́ ń lọ o, on the 7. ẹ má gbàbọ̀dẹ̀ fún wa o. ẹ má tà wá o. ẹ má tà wá o. ẹ má tà wá o. à ń ké tọ̀tàn o. awí fúnni kó tó dání. ẹ̀yin àgbàlagbà tó ṣe bí òwe o. ẹni àgbà kíni, ẹni àgbà ìjàkadì àbí mi ìmọ̀wé pa. ẹ má gbàbọ̀dẹ̀ fún wa o. ẹ má tà wá o. ẹ má gbàbọ̀dẹ̀ fún wa o. à ń bẹ̀ yín o, à ń rọ̀ yín o. wọ́n ní kinní kan tó bá ń báyàn àgbọ̀dọ̀ sọ lórí afẹ́fẹ́ torí ìjàgbara làwa gbé dání. kinní kan tó bá ń báyàn ṣe kinní kan tó bá ń báyàn ó ti yé yín. wọ́n ní ẹ̀bẹ̀ la máa ń bẹ̀, ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín sí o. àbẹ̀yìn tó o, àbẹ̀yìn tó o. lẹ́ẹ̀kan sí Oòduà á gbé wa o. ìran àwọn ọ̀dàlẹ̀ nìkan ni ò ní gbé o. ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa náà a dúpẹ́ lọ́wọ́ yín. àmọ́ lóore àwa kọ́ lẹ wá ń ṣoore yẹn fún o. ẹ má rò bóyá àwa là ń ṣoore yẹn fún, bí ó sì jẹ́ pé ìran ọmọ yín, ìran ọmọ yín, ìran ara yín lẹ ń jà fún, lẹ ń ṣe fún. ìwọ tó share tó pàdé live broadcasting tó bá wa share, o ò ní fọwọ́ ẹ̀ gbọ́mọ sí ọwọ́ tó fi share yẹn. ìwọ tó like, o ò ní fọwọ́ ẹ̀ gbọ́mọ sí. ìwọ tó love, o ò ní fọwọ́ ara ẹsẹ̀ ò ní fi gbọ́mọ sí. kọ̀ọ̀kan lára àwọn èso ẹ kò ní wọlẹ̀ síwájú ẹ. wàá jèrè àwọn ọmọ tó bí. ẹ má bínú, gbogbo yín máa jèrè ọmọ tí ẹ bí sẹ́. gbogbo yín tí ẹ darapọ̀ mọ́ ètò yìí, tí ẹ farabalẹ̀ gbọ́. ẹni gan tí ò tó darapọ̀ mọ́ tó rí pé kí lẹ́ni ń sọ tó tú kúrò bẹ́ẹ̀, ṣùgbọ́n tó nífẹ̀ẹ́ ìjàgbara, tó nífẹ̀ẹ́ rí pé kí ìran pọ́pọ̀ ló pẹ̀rú, òun náà kò ní fọwọ́ ìgbọ́mọ sí. mi wá lè sọ tọ̀wọ́n tó ń takò wá o, kò kàn mí o. èmi ò náànú anybody ní tèmi o. àánú ẹni tí mo ní ni pé ẹni tó náànú mi, ẹni tó náànú mi, àánú ẹni tí mo ní mọ nìyẹn. ṣùgbọ́n o ò náànú mi, o wá ní kí n máa náànú ẹ. tó bá kú àkúdọ̀nù ni àkútúkú ni mi o, kò káyé o. àtẹ̀ máa dọ̀nà nǹkan tán ká tó mọ bó ṣe ń lọ ńbẹ̀ o. kò ṣe pé bóyá àfikún yọ èèyàn kankan. kí ni mi tí mo fẹ́ máa fikú yọ̀yàn. ṣùgbọ́n ìwọ tí o wà lára àwọn tó ń ni wá lára, tó ń ni ìran ọmọ Yorùbá lára, tó ń kó ọmọ Yorùbá sí wàhálà, gbàgbé mi ò náànú ẹ o. mi ò gbọ́ pa. tó bá lọ sọ́run síwájú mi kò sẹ́ṣẹ̀ ńbẹ̀ o. òun tọrọ lẹ́gbọ́n yẹn o. àṣàjẹ́ má ṣe làwa o. ire o. tọ́lọ́run bá fún wa ní okun àtagbára, tí Ọlọ́run ní òkú ló ń sọ̀rọ̀, ẹ padà tún máa rí wa wò, nítorí pé dáìmìnì láti wà yìn, ẹ sì máa rí wa wò lénìí.
dáìmìnì láti wá yẹn a gbọ́dọ̀ máa pariwo a gbọ́dọ̀ jẹ́ kí òun wa kó lọ òkè gbogbo ẹ̀yin mídíà wa ẹ bá wa dìde ẹ lọ máa bá wa pariwo bàbá Kọ́lá Olóòtú bàbá Oríyọmí Hamzat ẹ bá wa dìde ẹ lọ máa bá wa pariwo sí wọn létí wọn bá tẹ bá mọ̀ ẹ máa pè wọ́n ẹ gbọ́dọ̀ lọ tiwọ́ bọ amalgamation míì ẹ má kó ọmọ Yorùbá sí wàhálà odò àgbè wa lẹ́ẹ̀kan sí kò ní gbé wọn dalẹ̀ lẹ́ẹ̀kan sí èní ní ọjọ́ 6 nínú oṣù kọkànlá ọdún ìyá 2024 Koikimedia bring the work closer to your doorstep ẹ ṣé o.